Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Mo kí yín o gbogbo ìyá mi ẹ̀yin bàbá mi. Níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò mà ní di bákan náà. Ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o. Ó ti ṣẹlẹ̀. Mo ní kí n sáré mú ìròyìn yìí wá fún yín ní yàjóyàjó ni o. Ọ̀wọ́n gógó nǹkan ìlú le. Bẹ́ẹ̀ ni àwọn ìjọ kan wọ́n béèrè fún owó oúnjẹ àti owó iléèwé débi owó ilé gbígbé. Bẹ́ẹ̀ ni o, alága ìjọ Pentecostal Fellowship of Nigeria ni o, ìyẹn ní Lagos chapter, ọ̀gbẹ́ni Yemi David ló sọ̀rọ̀ nípa ìyà tí ará ìlú ń dojúkọ látàrí wípé òfin bàbá Tinubu, látàrí wípé bí nǹkan ò ṣe lọ déédéé. David sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí wọ́n interview ẹ̀ ní o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi bàbá mi, ṣé ẹ ti rí o? Ṣé ẹ ti rí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó tún ti di gbòbe o? Pásítọ̀ gan ti ń jáde, pásítọ̀ gan ti ń lament, ebi gan pa everybody lójú méjèèjì, pásítọ̀ gan ti ń lament. Wọ́n dẹ̀ sọ pé kí l'Olúwa má ṣe gbẹ. Ebi ti dé o. Ebi ti dé o. Bàbá yìí sọ̀rọ̀ o, ó ní látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti wípé nípa ti fuel subsidy tí wọ́n yọ ìyẹn ní May 2023 tó dẹ̀ jẹ́ wípé dọ́là náà ṣe kí ni ó tún gbéra ní ọdún yẹn náà. Ìfẹ̀kọ̀tẹ́lẹ̀ náà ó yọ subsidy 60 years náà, same thing náà ṣe ni. Bẹ́ẹ̀ ni o. Ó sọ̀rọ̀ wípé epo lásán sì yóò ti di 897 naira lórí gáà epo kan. Kí ló dé? Ṣé ẹ fẹ́ pa wá ni? Ṣé ẹ fẹ́ para ìlú? Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, ṣé ẹ ti rídìí tá fi ń pariwo pé Yorùbá nation la fẹ́? Ṣé ẹ rídìí tá fi ń sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó? Nítorí pé àwọn ará bíi wọn ò tiẹ̀ láàánú rárá. Bẹ́ẹ̀ ni wọn ò láàánú o. Bá ṣíṣe ń sọ eléyìí bẹ́ẹ̀ làwọn òbèrè NEPA náà wọ́n ń dákún ìṣòro. Ẹ tún máa gbọ́, wọ́n ń dákún ìṣòro. Kódà ọ̀gbẹ́ni David gan tún tẹnu bọ̀rọ̀ débi pé ó sọ̀rọ̀ nípa owó NEPA tí ó ń gbórí sókè níbi tí kò ti sí oúnjẹ, níbi tí oúnjẹ ti wọ́n, tí wọ́n ti gbé pressure lé wọn àwọn ìjọ lórí. Àwọn ọmọ ìjọ gan sì gan mo sọ pé wọn ò rówó ìdámẹ́wàá gan mọ́ o. Bẹ́ẹ̀ ni o, wọn ò rówó ìdámẹ́wàá mọ́, owó ìdámẹ́wàá ti rù. Ṣèbẹ́ ẹni tó bá yó ni, nà. Ẹ wo ìyá mi bàbá mi, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Arákùnrin tiẹ̀ bọ̀rọ̀ jẹ́, ó ní àsìkò ti tó láti padà sí orílẹ̀ wa. Bẹ́ẹ̀ ni ó ní àsìkò ti tó láti padà sí orílẹ̀ wa o. Ó ní àwọn ẹgbẹ́ tí wọ́n pariwo wípé kọ́ máa dá ìdámẹ́wàá, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ sì 1 naira kò ká wọn mọ́. Bẹ́ẹ̀ ni o, 1 naira ò ká ṣọ́ọ̀ṣì mọ́ o. Tó bá tiẹ̀ lọ ṣọ́ọ̀ṣì gan sí tó lọ jójójójójó tó dá 50 naira, the next tó máa gbọ́ ni pé Ọlọ́run mi kò fẹ́ múrímúrí márùn. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi, ṣé ẹ ti rídìí tá fi ń pariwo pé Yorùbá nation la fẹ́? Ẹ ti rídìí tá fi ń sọ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó? Nítorí wípé kí ni, kò sí nǹkan kan tí bàbá Tinubu fẹ́ offer. Ìjọba bàbá Tinubu yìí kò sí nǹkan kan tó fẹ́ offer. Bẹ́ẹ̀ ni o, kò sí nǹkan kan tó fẹ́ offer látàrí pé kí ebi ni o. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí the way ebi ṣe ń pa àwọn mẹ̀kúnnù, still yet bàbá ò rí nǹkan kan ṣe sí. Àbí ṣé bàbá rí nǹkan ṣe sí? Bàbá ò rí nǹkan ṣe sí. Ojoojúmọ́ ni wọ́n sọ pé kẹ́ lọ fọkàn balẹ̀. Ṣé ẹ rí pé orílẹ̀-èdè ti kú tipẹ́tipẹ́? Ṣé ẹ rí ìdí tá fi sọ pé ẹ jẹ́ ká pín, ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀? Bẹ́ẹ̀ ni o, ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kankan tó sọ pé ẹ má bẹ̀rẹ̀ sí ní san nǹkan tí ẹ ò rà. Bẹ́ẹ̀ ni o, torí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ta everybody o. Ó wá sọ̀rọ̀, ó ní àwọn tó kówó jẹ náà ni wọ́n máa wá, tí wọ́n máa tún wá gbin, tó máa wá dá ìdámẹ́wàá sí ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń gba ìdámẹ́wàá wọn padà o. Wọ́n ti ń gba ìdámẹ́wàá wọn padà. Ọ̀kan ló jáde ló sọ̀rọ̀ ló ní ẹ̀yin ará bíi instead kí ẹ máa bá ìjọba wí, ẹ̀ ń sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ni, torí pé ìjọba gangan ni main issue.
torí a ti mọ̀ làwọn ní olóyè Adéyẹmọ Sunday Igboho bàbá òòṣà ṣe ń pariwo pé Yorùbá nation ni ẹjẹ́ a lọ fún Yorùbá nation ní kókó nítorí gbogbo wèrè báyìí náà ni nítorí gbogbo wèrè ni ọ̀gbẹ́ni yìí bínú o lẹ́yìn tí Ọlọ́run bá ti kó gbogbo àwọn ìjọba burúkú kúrò àṣẹ̀ṣẹ̀ wá kọjú sí ṣọ́ọ̀ṣì a ti wá fọ àwọn pásítọ̀ burúkú kúrò kí ló dé ìgbọ́n ti yí pásítọ̀ burúkú ni ẹ máa gbọ́n tẹ́lẹ̀ tó sọ ó ní kọ́tọ̀kọ́tọ̀ ní sọ Jésù tó kú fún wa Jesus loves and died for his church wọ́n ní Jésù tó kú fún wa ní o pé gbogbo ẹ̀ ló máa ṣe ní pípé ẹ̀fọ́ ayé fún Kristi ju pé kẹtù wá sórí afẹ́fẹ́ kẹ́ ẹ máa complain ebi lọ wọ́n jẹ́ kọ́ complain ebi o torí kò sẹ́ni tí ò bá ìjọba bàbá Tinubu yìí kò sẹ́ni tí ò bá pásítọ̀ gan ti ń pariwo ẹ̀yin náà rí sí ẹ̀rí ìta mi sọ pé Yorùbá nation la fẹ́ ẹ̀yin ìyá mi bàbá mi ṣe ẹ̀rí ìta mi pariwo pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́ nítorí pé a ti rí i pé kò sí nǹkan kan nínú nǹkan tí bàbá Tinubu fẹ́ ṣe bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan ní o ẹ jọ̀ọ́ ẹ má bínú o ṣé bàbá Tinubu ni wọ́n ń complain fún ni àbí Ọlọ́run ló ń complain fún èèyàn kan ló ń bi mí bí o oníṣẹ́ bàbá Tinubu ni wọ́n ń complain fún ni àbí Ọlọ́run ló ń complain fún wọ́n ní ìjọba APC pé ọ̀dájú ni o àfi bíi pé ọ̀tá ni wọ́n jẹ́ sórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní kí pásítọ̀ alàgbà kó má bínú o kó fi ṣoṣùn kó fi para ní o nítorí ìgbà tí wọ́n dá ìdá mẹ́wàá lọ́wọ́ ẹ̀ kí ni yóò ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń gbàdá mẹ́wàá wọn padà wọ́n lọ ti ń gbàdá mẹ́wàá padà ní o ọ̀tọ̀ nígbà tí gbogbo nǹkan ti wọ́n ti ń fi style gbàdá wọn mọ́ ìdá mẹ́wàá padà ní o bàbá Tinubu kò fún wọn ní nǹkan kan o àbí sójú ọmọ ìjọ wọn ni kò ṣàṣọ ọmọ ìjọ wọn ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó o nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ dákun ẹ wò ẹ bá wa share ìyá mi ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá nation no retreat no surrender ẹ wò nílé lóko lọ́nà lẹ́yìn odi ni o nítorí pé kí ni ìyà yìí ti tó fún gẹ́ a ò ṣe mọ́ ṣé ẹ ti rí àṣẹ mọ́ nítorí ó ti tó gẹ́ èrò di kéèyàn wà nílùú kó má lálàáfíà insecurity yẹn tiẹ̀ lọ ń bẹ̀ dáadáa náà ẹ ti wá ń dá pẹ́ wo wọ́n gbé epo sí wọ́n gbé àì débi pé Dangote tá à ń pariwo ẹ̀ tó bá ṣí sí tiẹ̀ iye tiẹ̀ máa wálẹ̀ níbo gbogbo wọn fi ń tàn wá ni wọ́n ń bóbó wa ni ẹ wo àwọn ọmọ Nàìjíríà ti gbọ́n gbogbo ọmọ Yorùbá ẹ wo ẹ má sùn o ẹ má sùn ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ̀ sójú ẹ̀ pé Yorùbá nation la fẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ kọ́ mọ̀ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ̀yin yá mẹ́yìn bàbá mi Yorùbá nation òun ló lè ṣe òun nìkan ní ọ̀nà àbáyọ torí náà àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé àrèlé la fi ń fi àsìkò ìdágbére fún yín pé God bless Yorùbá nation ó dàbọ̀.